káàbọ̀ padà sí orí ìkànnì Yorùbá Wa TV. Sinimá tí a mú wá sí etí ìgbọ̀nyín lénìí òun ni sinimá tí a pè àkọlé rẹ̀ ní Ìrẹ̀tẹ̀. Bẹ́ẹ̀ ni, Ìrẹ̀tẹ̀ jẹ́ sinimá Yorùbá, sinimá tí ó sọ̀rọ̀ nípa arákùnrin kan eléyìí tí ó ń gbìyànjú tó ń ṣe wàhálà lálàákòókò rẹ̀ eléyìí tó jẹ́ wípé gbogbo ìgbìyànjú ẹ̀ náà ńṣe ni ó ń já sí pàbó. Bó tilẹ̀ jẹ́ wípé arákùnrin yìí ń gbìyànjú lórí iṣẹ́ rẹ̀ tí ò lọ déédé àtàwọn ìdààmú kọ̀ọ̀kan eléyìí tí ó ń dojúkọ. Bẹ́ẹ̀ ni ó tún ní àwọn àìrí ẹ̀mí eléyìí tí ó ń da arákùnrin yìí ní àmú. Gbogbo àwọn eléyìí ni ó fa ìdìnà fún ìlọsíwájú rẹ̀ nínú iṣẹ́ rẹ̀ àti fún ìṣẹ̀dá rẹ̀ àti ẹ̀mí rẹ̀ gangan pẹ̀lú àyànmọ́ rẹ̀. Eléyìí mú kí arákùnrin yìí tọ babaláwo lọ. Nígbà tí ó dọ́dọ̀ babaláwo tí wọ́n gbé ifá janlẹ̀, wọ́n jẹ́ kó yé wípé ó ní láti ṣe àwọn ìpèsè kan, ó ní láti gbé àwọn ẹbọ kan láti lè jẹ́ kí ó dojú ìjà kọ ohun tó ń dààmú àyànmọ́ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni láti lè jẹ́ kí ó gbáradì fún ìjà láti kọjú àwọn ẹ̀mí eléyìí tí ó ń dààmú rẹ̀ nílé ayé àti àwọn ẹ̀mí eléyìí tí ó ń dààmú ìṣẹ̀mí rẹ̀ tí kò jẹ́ kí arákùnrin rí ọ̀nà lọ. Bí ìrìn àjò yìí ṣe ń lọ, bẹ́ẹ̀ ni àṣírí eléyìí tí a ti fi pamọ́ bẹ̀rẹ̀ sí ní máa fi ojú hàn, tí arákùnrin sì ń rí wípé àwọn ẹ̀ṣẹ̀ tí àwọn baba ńlá wọn ti ṣe, òun ni àwọn àdójúkọ eléyìí tí òun ń dojúkọ, eléyìí tó sì jẹ́ wípé ó ní láti jìjà agbára láti lè jẹ́ kí àyànmọ́ rẹ̀, ohun tí ó yàn látọ̀dọ̀ àdániwáyé kí ó wá sí ìmúṣẹ. Kí wá ni ohun tí ó ṣẹlẹ̀? Ǹjẹ́ arákùnrin yìí, ǹjẹ́ ó tún tẹ̀síwájú lórí ìgbìyànjú rẹ̀? Àbí báwo ni arákùnrin yìí ṣe bọ́rí nínú gbogbo wàhálà àti ìdààmú pẹ̀lú àwọn ẹ̀mí àìrí eléyìí tí ó ń da arákùnrin náà láàmú? Ní ìparí, arákùnrin yìí ní láti rin àwọn ọ̀nà kan eléyìí tí yóò jẹ́ kí àyànmọ́ rẹ̀ kí ó wá sí ìmúṣẹ. Tàbí tí ó bá sì kọ̀ jálẹ̀ láti rin ìrìn yìí, eléyìí yóò ṣe okùnfà láti ba ìrìn àjò ilé ayé rẹ̀ jẹ́ pátápátá. Ẹ wo gbogbo ẹ̀yin tí ẹ ò bá tíì wo sinimá Ìrẹ̀tẹ̀ yìí, ẹ lọ wo sinimá Ìrẹ̀tẹ̀ kẹ́ ẹ wo iṣẹ́ takuntakun tí àwọn òṣèré tó wà nínú sinimá yìí ṣe. Sinimá yìí jẹ́ sinimá tó jẹ́ wípé ó kọ́ wa ní ọgbọ́n. Báwo ni ìṣẹ̀mí wa àti ìṣẹ̀dá wa ṣe lè máa jẹ́ ohun tó máa wúlò fún wa? Àbí báwo ni iṣẹ́ tí àwọn baba ńlá wa ti ṣe sílẹ̀ bí ò ṣe ní ba ọjọ́ ọ̀la wa àti bí ò ṣe ní ba ọ̀rọ̀ ayé wa jẹ́? Ẹ má gbàgbé láti tẹ comment yín sí orí comment section ohun tí ẹ rí nípa sinimá yìí, kí ẹ sì má gbàgbé láti tẹ subscribe sí orí ìkànnì yìí. Kété tí àwọn sinimá Yorùbá bá ti ń jáde, eléyìí tí ó lámìlaka, eléyìí tí a ó rí ọgbọ́n àti òye kọ́ nínú ẹ̀, a ó máa fi tó yín létí ní orí ìkànnì Yorùbá Wa TV. Ẹ ṣé púpọ̀, ẹ máa bá wa kálọ. Ẹ yà tẹ̀ fún fúnlọ ní kíákíá, ẹ má jẹ́ kó pẹ́ rárá. Ẹnikẹ́ni jẹ́ ẹ bá pàdé lọ́dọ̀ tó bá díjí lọ́wọ́. Ẹ bá láti ayé ọ̀sìn máa lẹ̀ ọ́. Ẹ dákun ẹ gbà mí, agbára àwọn ẹlẹ́yẹ ti fẹ́ ká bàbá mi. Ẹ bá ń sanwó dẹ́ni ìgbà kan. Bọ́ọ̀ bá jìlá ikú pọ̀. Ẹ tó ṣe yàtí, ẹ lù. Àṣírí yìí ti tú. Ìrẹ̀tẹ̀. Ìjì o! Ṣé bí tá a bá lè ní káwọn bàbá ni? A máa tẹ̀lé lẹ́yìn ẹ̀ nínú. Ìrẹ̀tẹ̀. Látòní lọ, wọ́n pa orúkọ rẹ̀.